Ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Gbẹ̀du Èdè, níbi tí a ti ń pàdé àwọn ẹ̀ṣọ́ aláàbò wa lórí ètò Ojú Akàn lórí ìkànnì Gbẹ̀du Èdè. Ṣé mọ̀ yí pé gbogbo ètò tí Ọlátúndé Tìámíyì bá ti ń ṣe lórí àwọn ẹ̀rọ agbágbé káàkiri, mo sọ yí pé náà lẹ́mọ̀ láǹfààní ẹ̀ lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ bá wo ojú ìwòran yín, ẹ rí i pé mo wà pẹ̀lú bàbá mi, tí ìbá ṣe pé ajé agbóhùnsáfẹ́fẹ́ tàbí kínní, bí mo ṣe fara mọ́ mọ́dẹ́mọ́dẹ́ yìí, ìbá ní kí n fara kó nǹkan lára wọn, ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí n fara kó nǹkan. Tẹ́ bá ń gbọ́ Àgbẹ̀kọ̀yà Peace Movement ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní orílẹ̀-èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá tí a mọ̀ sí South West ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àgbẹ̀kọ̀yà ọjọ́ ti pẹ́, a sì mọ akitiyan tí àwọn baba ńlá wa ti ṣe lórí Àgbẹ̀kọ̀yà. Kí ló ṣokùnfà Àgbẹ̀kọ̀yà? Kí ló sọ Àgbẹ̀kọ̀yà dẹgbẹ́? Kí ni ojúṣe àwọn Àgbẹ̀kọ̀yà gan-an láwùjọ ìran Yorùbá? Kí ni ó jẹ́ kí Àgbẹ̀kọ̀yà fà sẹ́yìn lásìkò kan? Kí ló mú kí wọ́n tún jí dìde padà báyìí? Dídẹ̀ ni akitiyan wọn lórí ẹ̀yà Yorùbá àti ká lè sùn ká lè forí lé òṣùká. N ló sún mi dé ọ̀dọ̀ alága wa ẹgbẹ́ ti Àgbẹ̀kọ̀yà nípínlẹ̀ Ọ̀yọ́, Àgbẹ̀kọ̀yà Peace Movement. Kí ló mú Peace Movement wá? Gbogbo ẹ̀ náà láǹfààní àti gbọ́ lónìí. Ẹ má jẹ́ kí n gba ẹdùn lọ́wọ́ wọn kí n fi gé igi. Ẹ jẹ́ kí n fi ojú òpó yìí sílẹ̀ ká gbòòn lẹ́nu alága wa. Ẹ káàsán, ẹ bá mi kí gbogbo ara lẹ́sà. Ẹ káàsán gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ yín? Orúkọ mi ni Comrade Akinyemi Kamorudeen, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Lastborn. Lastborn, àwọn Lastborn sì máa ń lédè. Èmi ni gómìnà fún ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà Peace Movement nípínlẹ̀ Ọ̀yọ́. Sáà, àkọ́kọ́ ní kó di pé àmọ́ lọ, sí Àgbẹ̀kọ̀yà ti pé méjì mẹ́ta ni. Bẹ́ẹ̀ni. Kí ni ó wá ṣokùnfà tẹ́ fi tọ̀rọ̀ ti Peace Movement mọ́tọ̀dọ̀ tiyín? Kí ló sì là sí mẹ́ta? Kí ni àjọṣepọ̀ tí wọ́n ń bẹ láàrin yín pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹ̀là mẹ́ta náà tàbí ẹ̀là méjì? Ìyá tó bí bùbá tó bí ṣòkòtò òun náà ló bí ẹ̀wù. Lákọ̀ọ́kọ́ náà, n tó jẹ́ n tó fa pínpín kì í ṣe tìjà, a fi ti ọ̀làjú kún ni. Àwọn Àgbẹ̀kọ̀yà fámà wà. Àwọn fámà wà. Tó yẹ pé àwọn àgbẹ̀ òun làwọn fi ń fámà ni wọ́n. Wọ́n sì ní àǹfààní sí ètò ẹ̀yáwó lọ́dọ̀ ìjọba. Àgbẹ̀kọ̀yà Solidarity wà. Àgbẹ̀kọ̀yà Peace Movement wà. Àti Solidarity àti Peace Movement ìjàngbara hánrán àwa gbé lọ́wọ́. Bára lọ bá ìjọba ní ìsìn pé kí wọ́n rú wa lágbára, wọ́n ní ṣetán bá yá wa lówó sóńdè la fẹ́ fi mọ́ rán ní àbí fúnpá. Àwọn èèkọ̀bì ìjàngbara kí ìyà ọmọ jẹ ìran Yorùbá. Ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹgbẹ́ tó kọ ìrẹ́jẹ òní Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria. Ẹgbẹ́ tó kọ ìrẹ́jẹ. Sáà, ẹdún náà ẹ̀kan àti máa ń rú mi lójú. Ṣé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà pẹ̀lú ń tẹ́ gbé dání pé ìrẹ́jẹ ni o, ìjàgbara ni o, ṣé a tún lè kì í lọ sí di ètò ààbò àbí ìjàgbara náà lètò ààbò? N tí ń jẹ́ jàǹgbara náà lètò ààbò. Ìjàǹgbara kéèyàn jà láti gbara rẹ̀ lọ́wọ́ rẹ̀ jẹ. Ó ti ní í ṣe pẹ̀lú ààbò náà. Ó ti ní í ṣe pẹ̀lú ààbò. Bó ní ṣe ń lọ ṣiṣẹ́ látàárọ̀ tí ń dé lálẹ́ tí ń forí lóṣù kàtẹ́ nìkan kan lẹ̀kùn kókó kí n kó iṣẹ́ tí mo ṣe látàárọ̀ kí n kó wá fún mi. Kí n tún kó wá. Mo gbúdọ̀ lè jàgbara mi lẹ̀. ń jàgbara mi ń jàgbá ẹbí mi. Ẹni tí ò lè jàgbá ara tiẹ̀, tí ò lè jàgbá ẹbí rẹ̀, kò lè gbàdúgbò débi yóò gba ìlú. Ìjàngbara ni. Ìjàngbara ni. Ẹ jọ sá, kó tó di pé a mọ̀ lọ síbi tí mo fẹ́ lọ gangan lórí ètò fótó ni. Mo mọ̀ pé bí èèyàn bá fẹ́ fi hàn jọba ọba ìlú kan, yóò láǹfààní àti mọ ìtàn ìlú yẹn ní fẹ́rẹ́fẹ́. Kí lẹ fẹ́ ká àwọn èèyàn mọ̀ nípa Àgbẹ̀kọ̀yà Peace Movement gan, láti ìgbà tó ti bẹ̀rẹ̀ látòrí ìgbà ìwáṣẹ̀ tí àwọn baba wa ti jìjàgbara nígbà yẹn lórí ọ̀rọ̀ mi ìmọ̀ tó ṣokùnfà rẹ̀ kọ́mọ́dé pé mò ń sọ nǹkan tí ò sójú mi tí n sì gbọ́ nù tàn. Ṣé wọ́n pé ìrẹ́jẹ náà làwọn àbá wa kọ̀ ń gbá wọn látàrí owó orí.
nígbà tí wọ́n ti ń san tán ti ń san nígbà tó bọ́ síbi tó nira nínú kòsíkòsí ká tó máa sanwó orí owó orí na bàbá wa kọ̀ nígbà tó bíjà Àgbẹ̀kọ̀yà Ọlọ́run sì ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ wípé wọ́n rí ìjà Lájàyè àtàjàṣẹ́gun òun la fi dẹ́kun owó orí ń sísan ẹ rí pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ní gbò tásìkò kan ó lọ ọlẹ̀ a ti rò pé nígbà tá a ti borí lórí ọ̀rọ̀ olówó orí àròpá àti ìsinmi ni ló jẹ́ kálukú ó tún tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ pé tọ́ nígbò tó á di pé àwọn Fúlàní ń dẹran jẹko lọ́sàn-án gan wọ́n ń jiyàn gbé wọ́n ń digun jalè wọ́n káyàn mọ́lé ọ̀dà gbogbo ń tá a kó pamọ́ ẹ̀wà tó jẹ́ àkó bọ́ta ló tún fa tó fi jẹ́ pé ní ìsìn ẹ̀tún rí tí Àgbẹ̀kọ̀yà tó ti gbìnàyà tó ti pọ̀ káàkiri ẹ bá rí tẹ́nìkan wọ́sọ Àgbẹ̀kọ̀yà tó pera rẹ̀ the Peace Movement of Nigeria ọmọ Àgbẹ̀kọ̀yà ni àwa náà pẹ̀ka káàkiri ó fi lè jẹ́ pé kò síbi tí ọwọ́jà wa ò tó tí ò ní dé ẹ̀dá ṣé Àgbẹ̀kọ̀yà ẹjọ́ Peace Movement yẹn àwọn àwọn ló dá yẹn sílẹ̀ ìgbà wo ló bẹ̀rẹ̀ Àgbẹ̀kọ̀yà Peace Movement ìgbà wo ló bẹ̀rẹ̀ àwọn láti ìgbà tí wọ́n ti jagun Àgbẹ̀kọ̀yà náà ni Peace Movement ti wà àtìgbà tí wọ́n ti jagun Àgbẹ̀kọ̀yà ní Solidarity ti wà torí gbogbo àwọn tí wọ́n jiyàn bàbá tí wọ́n ja ogun yìí tí wọ́n jọ péjọ papọ̀ gbogbo wọn náà ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí ohun tó fa wípé peace wà farmer wà Solidarity wà òun náà ni wípé kí gbogbo wa ká lè bá àjọ ṣiṣẹ́ kájọ tọ̀ papọ̀ kó léwó sójú kan náà ó ṣeé ṣe tèmi bá gbé tèmi lọ́wọ́ kó jẹ́ pé ẹni tí yóò ṣe wá lóore ó lè nítorí tèmi lòun ò ṣe fẹ́ ṣe á lóore ọ̀dà ń gbalẹ̀ wájà náà ṣe báyìí a kú ti mọ̀ pé inú yàrá kan náà gbogbo wájọ wà igbó kan náà ni ọ̀dẹ́ndẹ òyà tá a bá rẹ tó sọ pé àwọn tí wọ́n mọ̀wé ni òun fẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà illiterate ni wọ́n àmì farmer àwọn farmer ó yá ẹ̀yìn ẹ lọ bẹ̀rù wọ́n fẹ́ ṣètò ìyàwó ẹ lọ máa dáko wọ́n bá kàn wọ́n pé ìjàngbara àwọn farmer ó lè yá ẹ lọ bá wọn Peace Movement ẹ lọ bá wọn Solidarity gbogbo wa pátápátá lájọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin ara wa pàápàá jùlọ ètò kan bẹ tó kó gbogbo wa pọ̀ àti OPC Fáṣọ̀hún OPC Gani Adams OPC New Era OPC Reformed Àgbẹ̀kọ̀yà Solidarity Àgbẹ̀kọ̀yà Peace Movement Àgbẹ̀kọ̀yà Warrior farmer IROD OLM ìfẹ̀níṣẹ̀ṣe gbogbo ẹgbẹ́ yẹn pátápátá àti kòbó lè ṣe gbogbo wọn lájọ ń ṣe ìpàdé papọ̀ gbogbo olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan tí mo dákọ a jẹ́ 22 ẹgbẹ́ jàǹgbara 22 tá à ń ṣe papọ̀ ó yẹ kí ẹ ṣàkíyèsí pátẹ́gùn àlàáfíà àti mílù kò sí já ẹgbẹ́sẹ́gbẹ́ mọ́ bẹ́ẹ̀ ni kò sí mọ́ kò sí pé OPC ń bá Alájọbí jà kò sí pé Alájọbí ń bá Àgbẹ̀kọ̀yà jà gbogbo olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan láti kóra wa jọ tá à ń ṣe ìpàdé ẹni tí Ọlọ́run ló ń sábàbí láti kó pàdé náà jọ ó náà ni onímọ̀ ẹ̀rọ Dọ̀tun Sànúsí Ìlàjì àwọn ni wọ́n wò wípé ìyìn tá a para wa ó ti tó gẹ́lú Ìbàdàn ará àta ìsí ìrí wa pa Ìgbò ìrí wa pa Haúsá ìrí wa àwa náà là ń para wa òun ló Dọ̀tun Sànúsí ló kó ìjókòó ń kalẹ̀ ọ̀nà wo náà lè gbégbà ní àpò Olúọdẹ ilẹ̀ Ìbàdàn Olóyè Kẹ́hìndé Ẹ̀gẹ́ tí wọ́n tó jẹ́ ààrẹ ajagunà ilẹ̀ Yorùbá mo fẹ́ kó gbogbo olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan jọ kí wọ́n mọ̀ ṣèpàdé tíjà bá ti fẹ́ ṣẹlẹ̀ láàrin ọmọ ẹgbẹ́ sọmọ ẹgbẹ́ ẹ̀yin ọ̀gá ò lè máa parí ẹ̀ Ọlọ́run sì kún wọn ìgbìyànjú wọn wá sí musẹ ilé ọ̀sẹ̀ méjì nílé Ògùn lọ́jà bá bẹ̀ láti ń ṣèpàdé òun níjọ́ Wednesday bí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ọ̀nà àrà ní ìsinyìí báyìí tó bá jó PC lọ́sẹ̀lẹ̀ sí tó sì rí pọ́ máa Àgbẹ̀kọ̀yà ó involve nú ẹ̀ yóò pe nọ́mbà mi lọ ni kò sí wèrè tí ò lọ́gà atọ́kùn tí a máa ti rí bẹ́ẹ̀ nìkan ń ṣe wèrè wọ́n wò pé ta ni ọ̀gá rẹ̀ tó níjànú ẹ̀ lọ tó bá ti pé èmi ó tètè pé bẹ̀ pé wèrè tí ń bẹ ní ọ̀nà àrà wọ́n ṣe wèrè mọ́ o àwọn nǹkan ni ò sí ń gbà kan tí ìjà fi ń ṣẹlẹ̀ tó jẹ́ ìjà ẹgbẹ́sẹ́gbẹ́. kí ló wà ní àjọṣepọ̀ owó lọ́wọ́ ní àárín àwọn ajìjàgbara àwọn elétò ààbò ti ìbílẹ̀ pẹ̀lú ti ìjọba àjọṣepọ̀ owó lọ́wọ́. àjọṣepọ̀ tó dán mọ́rán wà pàápàá Àgbẹ̀kọ̀yà Peace Movement ti wà yìí o kò sí àdúgbò kan tí àwa àtàwọn DPOB òjò mọ́ ṣe torí àdúgbò kọ̀ọ̀kan la ní alága local government kọ̀ọ̀kan la ní alága kọ̀ọ̀kan sí àwọn alága wa àti DPO àdúgbò wọn sì rèé wọléwọ̀de wọn ó kúnná dáadáa àjọṣepọ̀ tó dán mọ́rán bẹ láàrin gbogbo alága wa àti àwọn DPO tó súnmọ́ àdúgbò wọn pàápàá ní alẹ́ a máa ń ṣe patrol àti àwọn ọlọ́pàá lájọ máa ń ṣe patrol tí wá ní káwa ó lo ẹ̀bùn tọ́lọ́run fún ìran Yorùbá ká fi bá wọn mú ọ̀daràn
a lè ṣètò ìdájọ́ a sì ní sẹ́ẹ̀lì tá à ń fihàn sí aláhàmọ́ àní túbú táwa bá ti mú ká sì pé àwọn agbófinró tìjọba ẹ máa bọ ká sì falẹ̀ hàn lọ. wọ́n bá tan inú mi dùn. ẹ jù sá ní ìsìn báyìí ó túmọ̀ sí pé láwùjọ ní ìsìn báyìí bí iye olóko ṣe ń bẹ lára àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni irin àmọ̀tẹ́kùn ń bẹ ní ara olóko ní ọ̀rọ̀ ẹ̀rọ àtòbò jẹ́ pẹ̀lú ọlọ́pàá àti àwọn elétò ààbò tìbílẹ̀. ẹ̀yin pẹ̀lú bó ṣe wá rí ṣé ẹ mọ rí àpẹẹrẹ pé jàgídíjàgan ó tún lọ díẹ̀díẹ̀ láàrin ìlú kí ni àwọn nǹkan tẹ́ wọ́n pa lè ṣe. bí àwọn agbègbè tó ti dínkù gan. ó ti dínkù ṣe mọ̀ tí mo mọ̀ kèsì ni wípé bóyá bí nǹkan ṣe wáyé lọ́wọ́ ẹ̀ tí àtijọ́ àti mú ń fẹ́ rí bákan tó fẹ́ bá bí ìkanradé ni ọ̀rọ̀ tí ò tó nǹkan gbà mí adáwàlá mi lẹ̀ lójijì láàrin ìlú láàrin ara wa sí ara wa tí ì ṣe pé bóyá ọmọ ẹ̀yà mi tàbí ọmọ orílẹ̀-èdè mi. kí ni àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tẹ́ tún lè mú bá a fi báwọn èèyàn wa sọ̀rọ̀ wọ́n fẹ́ kẹ́rin àǹfààní ètò gbà wọ́n mọ àwọn ọ̀dọ́ wa nímọ̀ràn ni o. lákọ̀ọ́kọ́ náà atọ́kùn èdè ìbò máa fi sọ olóyìnbó ní an hungry man is an angry man. kò rọrùn kí ẹnìkan ó máa jẹ kẹ́nìkan ó máa wò ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ lábẹ́ bó ti wù kó rí n tí a ní lọ́wọ́ kó tó wá jẹun èmi máa ń sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi ta ní lọ́wọ́ tó wá jẹun kò dìgbà tá a bá tó dà lúrú tá a domi àlàáfíà lúrú kó tó di pé wọn ò rí náà rí wà bá jẹun ẹni tó bá ní nǹkan tó dá lójú lọ́wọ́ bí àpẹẹrẹ ní ìsìn mo mọ̀ pé tí wọ́n bá yìnbọn mímí kò lè ràn mí so dandan instead tí ń fi wá lọ mọ́ ba ìjọmọlúàbí mi jẹ́ àwọn agbègbè kan bẹ tí wọ́n ti nílò elétò ààbò tó jẹ́ pé wọ́n ń wá èèyàn bí irú tèmi kí ló dé tí ń wá lè lọ ọbẹ̀ tá a bá jọ ṣàdéhùn pé 10,000 lámọ̀ fún ọ tí wọ́n bá rákìtìyàn mi wọ́n lè sọ di 50,000. bẹ́ẹ̀ni mo fẹ́ rọ gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ wípé agbára tá a ní ẹ má jẹ́ ká fi mọ́ ní àdúgbò wa lára ẹ má jẹ́ ká fi nílùú wa lára pàápàá jùlọ ẹ má jẹ́ ká fi ní ẹ̀yà wa lára ilẹ̀ Yorùbá la wà yìí ẹ mọ̀ tó jẹ́ kó jẹ́ pé gbogbo agbára tá a bá ní orí Yorùbá ẹgbẹ́ wa láàmú lò lé lórí. ní ṣókí kọ́mọ̀ ní pé torí pé a tún mọ láǹfààní àti ọmọ báyìí lẹ́lẹ́jọ́ nígbà míì ẹ bá mi tún gba gbogbo àwọn elétò ààbò tìbílẹ̀ àti tìjọba yòókù àtàwọn ọmọ ẹgbẹ́ yín nímọ̀ràn ní ṣókí kádàgbére ká máa lọ. ìmọ̀ràn mi fún gbogbo àwa tá a jẹ́ elétò ààbò látòrí ọlọ́pàá mobile police operation burst civil defence tó fi dórí Àgbẹ̀kọ̀yà OPC Ìrọ̀rùn Oòduà gbogbo apápátá ẹ má jẹ́ ká mú ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ ká rí bí ẹni pé igbó kan náà gbogbo wa jọ ń dẹ tí OPC bá rí ejò tí bá ti ń lé lọ kí Àgbẹ̀kọ̀yà kó tètè mú mọ̀ kó fi pa kálàáfíà òsà ti jọba nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Ìbàdàn lápapọ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sá ọmọ ìyá kan náà ni wá lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Comrade Akínyẹmí Kamorudeen tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Lastborn gómìnà fún ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. sáà a lè gba fóònù nọ́mbà yín fún àǹfààní àwọn èèyàn tó bá fẹ́ pè láti sọ pé nǹkan bá bá ń ṣẹlẹ̀ ní báyìí ẹ ràn wọ́n lọ́wọ́ kí ní kò mọ́ra wọn àbí bò àbí káfíyàn sí abẹ́ ààbò. ẹ jẹ́ ń fún yín lábẹ́ aṣọ. ọ̀dà sà ẹ sì mọ̀ dúpẹ́ sà.